mọ́lẹ́dà ọmọ labalábẹ́ ìdí ìwẹ̀rù yọkọ̀tọ̀ nípò wájú ìbá olúwa gbẹ̀mí gan o onílà ayẹyẹ ọjọ́ orí rẹ̀ tó tún lè kàn lọ́dún láyé happy birthday to you mẹ́yìn abiri náà lára bàbá là fẹ́tù ibi ìjà gíga là fẹ́kùn kọ́ bá wà pẹ́ láyé. ọmọ olówó òkúta ooo ọmọ àti tí ó ìlú olúwàgbẹ́mí ga o bàbá mi o ìdè bí àwọn òkun dúpẹ́ fún àgbẹ̀lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báwọn yóò bá wọn lé lọ́dún àlùkọ́sọ wẹ́rẹ́wẹ́rẹ́ báwọn làgbà sí lókun òdúdó láti ilé kan lọ́dún ọ̀mà kan láwọn lé mo bá ẹ̀ dúpẹ́ o lọ́wọ́ lọ́dún àárẹ̀ ọba tó láàyè pátá o mo sì dúpẹ́ o lọ́wọ́ jésù bíbí ọmọ mèrì àdéhùn ọkọ̀ ọmọhùn o ayárẹ̀rẹ̀ lọ́lẹ̀ ọkọ̀ o bàbá tí ọ̀la o bàbá dé ẹ̀mí o ọmọ ìyá gbogbo ilẹ̀ ayaba o mo tún bá níwọ̀n ègbèyè mo ti jìnnà o sábà níwọ̀n ẹgbẹ̀fà o yẹ̀yàn mọ̀ parọ́bà nílò bá máa ń pàjẹ́ o olúwàgbẹ́mí ga o dàzúdàzú bìnàbìnà o àgbélébù jẹ́nu bíjọ́ oníbalẹ̀ gómìnà o lónà ọjọ́ mi rẹ̀ o ogúnjọ́ ọdún kejìlá 29 December o sí 2022 o lóògùn sátà àwọn náà dúdú tó kò bá wà lè sówó kò lè sọlá o kò lè sọmọ o kò lè sọ èkú ìdíje balẹ̀ ọ̀rọ̀ kò sì bẹ̀ jẹ́ jésù ọmọ mi ìwà rẹ̀ dánú ọmọ níṣòwò ọmọ adéológún àǹgbọ́ ọmọ bíi àkànbí mi o ọmọ jagunbọ̀ làwọn tètè máa yọ jẹjẹ o yọ jẹjẹ o yọ jẹjẹ ọmọ ìdẹ́yà òmòye o àkànbí sọ ọ̀rọ̀ ti gbó bàbá ìlójú ògìrìkì níwájú ológun làkàkà lébi ìjà o àfọwọ́dà fọlọ́dà jagunbọ̀ lọ́sọ̀dá odò láyé ìfaragomi o àkànbí mi o lọ́nà ìjà òbí rẹ̀ bàbá mi olúwàgbẹ́mí ga òkìní nǹkan oníṣe rẹ̀ láyé dúdú làbálẹ̀ olúwa yóò dídùn làásọ̀rọ̀ yóò gógógó làrọ̀ tálẹ̀ o iwájú lọ́wọ́ ẹ̀mí ti báwọn rèézi o lójó dẹrù ilé alágàn kígbe o olúwàgbẹ́mí ga o àgbo sọ́dọ̀mùrà kì í pẹ̀ fowó mo sọ pé bí bẹ́ẹ̀dẹ̀ tún yùn ìbò olúwàgbẹ́mí ga o mẹ́rin fìrì ìdáná ọmọ ìyá gbogbo nílé balẹ̀ àjòyè ìwùsàlùkù witness mọ́nà bíi long driver prosperity ìgbádùn ọdún kan máa ní fún ẹ̀ láàyè ọmọ akọ́láwọ̀lé o kò máa dé kánjú gbó kò má dé kánjú gbó kò má dé kánjú gbó.